káàbọ̀ ní wákàtí yìí sórí ìkànnì yìí. Lónìí a máa mẹ́nuba àwọn ìràwọ̀ òṣèré àti àwọn gbajúmọ̀ wa tí àwọn ọmọ wọn náà tí wọn ò kéré nínú ayé, tí àwọn ọmọ wọ̀nyí táwọn náà jẹ́ gbajúmọ̀ yálà nínú iṣẹ́ orin ni tàbí ti eré orí ìtàgé ni tàbí ní ọ̀nà kan tàbí òmíràn tó yẹ pé àwọn ọmọ wọn náà wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká, wọ́n sì máa ń sọ wípé erin kì í fọn kọ́mọ rẹ̀ ó tún fọn, ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn eléyìí òwe yìí kò lọ pẹ̀lú àwọn gbajúmọ̀ tí mò ń sọ yìí, nítorí pé bí wọ́n ṣe ń fọn bẹ́ẹ̀ ni ọmọ wọn náà sì ń fọn, tó sì jẹ́ pé ìkan ò dí èkejì lọ́wọ́. Ẹni àkọ́kọ́ tí wọ́n máa mú wá sí etí ìgbọ̀nyín òun náà ni Ọmọ́tọ́lá Jọládé, èyí tí gbogbo wa mọ̀ tá a mọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilẹ̀ Yorùbá. A bí Ọmọ́tọ́lá Jọládé ní ọdún 1978 lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọmọ ọdún méjìdínláàádọ́ta ní ọdún tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí báyìí. Ó jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó, ó sì jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní ìgbà tí ó fi máa ń farahàn dáadáa lórí móhùnmáwòrán, lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ rẹ̀ tí mo wá fẹ́ máa mẹ́nu bà lónìí òun náà ni Mariah Ẹ̀kẹ́hìndé. Mariah Ẹ̀kẹ́hìndé tí à ń sọ nípa rẹ̀ yìí, ó jẹ́ ọmọ rẹ̀ obìnrin eléyìí tí ó gbajúmọ̀, tí ó gbajúgbajà lórí ayélujára káàkiri. A bí ní ọdún 2004 léléyìí tó mú kí ó jẹ́ ọmọ ọdún 22 ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó jẹ́ gbajúmọ̀ ní orí àwọn ìkànnì bíi ìkànnì TikTok, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, níbi tí ó ti máa ń ṣàfihàn ìṣaralóge, ìgbé ayé àti fọ́nrán ijó. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń gbé wá fún àwọn olólùfẹ́ rẹ̀, tí ó sì mú kí gbogbo àwọn olùlò ìkànnì yìí tó jẹ́ kí wọ́n mọ̀ dáadáa bí ẹni mowó. Ó jẹ́ ẹnìkan tí èèyàn bá dárúkọ rẹ̀ báyìí tó jẹ́ pé gbogbo àwọn tó ń lo ìkànnì TikTok àti Instagram àti àwọn ìkànnì ayélujára yìí ni wọ́n máa dá mọ̀ wípé ẹni tí wọ́n ń sọ nípa rẹ̀ náà nìyí. Kì í ṣe ẹni téèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa tan àbẹ́là wá kiri ní inú àwọn ìkànnì àti ayélujára yìí. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Bukky Wright. Bukky Wright tẹ́ gbogbo yín mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa, tó sì tún jẹ́ wípé kì í tún wá ṣe òṣèré lásán, ó jẹ́ gbajúmọ̀, ó sì jẹ́ arẹwà láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. A bí ní ọdún 1969 lélẹ̀ tí ó já sí wípé ó jẹ́ ọmọ ọdún 63 ní ọdún tá a wà yìí. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn, lélẹ̀ tí gbogbo àwọn ènìyàn sì mọ̀, tó jẹ́ pé gbajúmọ̀ ni láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ó jẹ́ igi gbòǹgbò, ògúnná gbòǹgbò láàrin àwọn òṣèré yìí. Ọmọ rẹ̀ tí mo fẹ́ máa dárúkọ òun náà ni O.J. Wright. O.J. Wright tí a bí ní àwọn ìbẹ̀rẹ̀ ọdún 1990 òun ni a bí O.J. Wright, lélẹ̀ tó jẹ́ pé ó wà ní ìpele àkọ́kọ́ bíi 30 ọdún rẹ̀ ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí. O.J. Wright ó jẹ́ ẹni tí ó ń kọrin jáde, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní singer. Ó tún máa ń ó jẹ́ alákọsílẹ̀ orin tí wọ́n ń pè ní songwriter, tó tún wá jẹ́ wípé ó tún wá máa ń ṣe orin, ó máa ń gbé jáde tí wọ́n ń pè ní song producer. Ó jẹ́ gbajúmọ̀ lórí àwọn ìkànnì níbi tí ó ti máa ń ṣe iṣẹ́ orin rẹ̀, tó ti máa ń tẹ iṣẹ́ orin rẹ̀ síwájú. Kódà orin yìí ó ti gbé lọ sí ìlú òyìnbó níbi tí ìyá rẹ̀ náà tí ó wà, tó jẹ́ pé ó ti lọ kọrin ní ìta gbangba lọ́dọ̀ àwọn òyìnbó níbi tí ó gbajúmọ̀ dé, tí ó sì jẹ́ ìlú mọ̀ọ́ká dé, tí àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi.
mo bẹ́ kẹ́sẹ́ mo tún bọ́ sí orí Mercy Aigbe. Mercy Aigbe gbogbo wa náà ni àmọ́ Mercy Aigbe bí ẹni mowó, kì í ṣe ẹni tí àwọn èèyàn kò mọ̀ rárá. Mercy Aigbe jẹ́ ọ̀kan pàtàkì àti ìràwọ̀ òṣèré. Ó jẹ́ ẹni tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ Yorùbá, ṣùgbọ́n Yorùbá ẹnu rẹ̀ gan gbáǹkọ́gbìn ni, nítorí wípé láti ìgbà tí ó ti darapọ̀ mọ́ eré orí ìtàgé, òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ara rẹ̀, tí ó sì ń kọ́ tí ó ń kọ́ sí ní gbogbo ìgbà láti máa sọ Yorùbá ẹ̀. Ní báyìí ó tẹ̀ tí wá di ọba nínú ẹ̀. A bí Mercy Aigbe ní ọdún 1979 lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínláàádọ́ta ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí, tí àwọn olóyìnbó máa ń pè ní 47. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó, ìyẹn ní ìlú Benin. Ibẹ̀ ni wọ́n bí sí. Ibẹ̀ ni àwọn òbí rẹ̀ méjèèjì náà ni wọ́n sì bí sí. Ọmọ rẹ̀ tí a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun náà ni Michelle Gentry Aigbe. Michelle Gentry Aigbe ó jẹ́ ọmọ bíbí inú rẹ̀ gangan. Lélẹ̀ tí ó bí ní ọjọ́ 11 oṣù keje ọdún 2001 ní eléyìí tó já sí wípé ọdún rẹ̀ ní gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó jẹ́ 24 ọdún yìí ni yóò ṣẹ̀ṣẹ̀ pé ni yóò pé ọmọ 25 lélẹ̀ tí ó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n. Ó jẹ́ fashion influencer, ìyẹn àwọn tí wọ́n máa ń tẹ ìmúra ìgbàlódé síwájú àti ẹwà ni ó máa ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ó sì ní ogunlọ́gọ̀ àwọn alátẹ̀lé lórí ìkànnì káàkiri, àwọn ìkànnì bíi TikTok, bíi Instagram. Bẹ́ẹ̀ ló ṣe ní àwọn alátẹ̀lé àti àwọn tí ó máa ń fẹ́ràn ohun tó gbé sí orí ìkànnì rẹ̀. Bẹ́ẹ̀ ó tún wá ń ṣe ọ̀dà ìkùntè, ó máa ń ṣe jáde tí ó sì jẹ́ gbajúgbajà nínú rẹ̀, tó yẹ pé gbogbo àwọn ènìyàn ló mọ̀ káàkiri wípé nǹkan tí ó ń ṣe jáde òun ni eléyìí. Ṣe ṣáà mọ̀ pé wọ́n máa ń kúkú sọ pé ọ̀nà kan ò wọjà, òun ni gbogbo wọn náà ṣe mú ọ̀kan mọ́ ọ̀kan kí owó kó lè máa gba oríṣiríṣi ibi wọlé. Kódà níbi tí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ó tún lówó ju ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré mìíràn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde, ó tún lówó ju ọ̀pọ̀ wọn lọ ní Michelle Gentry Aigbe tí à ń sọ nípa rẹ̀ yìí. Ó lówó ju àwọn òṣèré mìíràn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lọ. Ẹni tó kàn tí màmá mú wá náà ni Fathia Balogun, tàbí ká pè ní Fathia Williams. Kò sí eléyìí tá a pè tí a ò pè. Fathia Williams jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ọ̀kan pàtàkì àti ẹni tí ó máa ń fi tọkàntọkàn tó máa fi ń ṣe iṣẹ́ rẹ̀. Ó jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn àti ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ẹni mọ̀wó, léyìí tó já sí wípé gbajúmọ̀ ènìyàn òun ni Madam Fathia Williams. A bí ní ọdún 1968 lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta ní ọdún tá a wà yìí. A bí sí ìpínlẹ̀ Ògùn. Ọmọ rẹ̀ tí a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun náà ni ọmọ rẹ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Khalid Balogun. Khalid Balogun tí a bí ní àwọn ọdún tí ó ti súnmọ́ ìparí àwọn 1990s bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí a ṣe máa ń pè ní pé late 90s, ìyẹn òun ni a bí. Ó jẹ́ content creator lórí àwọn ìkànnì káàkiri, ìyẹn àwọn tó máa ń mú àwọn eré kéékèèké wá sí orí ìkànnì, òun ni Khalid Balogun jẹ́. Ó sì tún jẹ́ ẹni tó máa ń fi àwọn ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání sí orí ìkànnì rẹ̀. Ó tún wá máa ń ṣe àwọn àwàdà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ìyẹn ni wípé ó jẹ́ adẹ́rìn-pòṣónú, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni ó fi máa ń ṣe iṣẹ́ adẹ́rìn-pòṣónú yìí. Ẹ̀kọ̀ọ̀kan tí ó bá wá, òun náà ni ó máa ń gbé jáde. Òun náà ó sì wá jẹ́ gbajúgbajà, ó sì jẹ́ gbajúmọ̀ bẹ́ẹ̀ ó ti tún wá ń gbìyànjú láti di olórin. Ó ti ń gbìyànjú láti di ìràwọ̀ olórin báyìí lélẹ̀ tí ó wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó ń roko àti máa gbẹ́nu lé 30 ọdún rẹ̀
ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nítorí pé a ò mọ pàtó ọdún eléyìí tí wọ́n bí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ìyábọ̀ Òjó tí gbogbo wa mọ̀ bí ẹni mowó, our own queen mother. A bí Ìyábọ̀ Òjó ní ọdún 1980 lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí sí ìpínlẹ̀ Ògùn. Ọmọ rẹ̀ tí àwa máa mẹ́nu bà yìí òun náà ni Priscilla Òjó. Gbogbo wa náà ni a mọ̀ Priscilla Òjó bíi ẹni mowó lélẹ̀ tí ó jẹ́ gbajúmọ̀ tí àwọn ènìyàn mọ̀ dáadáa lórí ayélujára àti ní àwọn ìkànnì káàkiri. Ó máa ń ṣe iṣẹ́ aṣaralóge nígbà tó wá di ọdún 2025 ni ó ṣe ìgbéyàwó pẹ̀lú adé orí rẹ̀ ìyẹn Juma Jux tí èyí tí ó mú kí ó yí padà kúrò nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí ó di mùsùlùmí tí ó sì wá gba orúkọ ẹ̀sìn eléyìí tí ó ń jẹ́ Hadiza. Ní báyìí mo bọ́ sórí ẹlòmíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Phillips eléyìí tí gbogbo wa mọ̀ bí ẹni mowó tí a mọ̀ sí Mama Rainbow. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ní ó tẹ̀ mọ̀ orúkọ màmá gangan tó yẹ pé Mama Rainbow tí àwọn ènìyàn máa ń pè wọ́n. Òun náà ni wọ́n mọ̀ ṣùgbọ́n orúkọ wọn gangan ni Ìdòwú Phillips. A bí Mama Rainbow ní ọdún 1943 lélẹ̀ tó já sí wípé wọ́n jẹ́ ọmọ ọdún 63 ní ọdún tí a wà yìí. Láti ìpínlẹ̀ Ògùn òun ni màmá ti wá. Màmá sì jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá tó yẹ wípé wọn ò tiẹ̀ ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, tó yẹ pé níṣe ni wọ́n máa ń ṣe gbogbo àwọn ohun tí wọ́n máa ń ṣe tọkàntọkàn tí wọn kì í sì fojú kéré ẹnikẹ́ni láàrin àwọn òṣèré yálà àwọn tó wà lẹ́yìn wọn àbí àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú iléeṣẹ́ eré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́ ẹni tí ó máa ń bu ọlá fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí àwọn náà ṣe fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa bu ọlá fún àwọn. Ó mú kí àwọn ènìyàn kó fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Orúkọ ọmọ wọn eléyìí tí màmá dárúkọ òun náà ni Fẹ́mi Phillips. Fẹ́mi Phillips tí gbogbo wa náà mọ̀. Fẹ́mi Phillips náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé ṣùgbọ́n kì í wá ṣe gbogbo ìgbà ló fi máa farahàn ní orí ìtàgé. Ó tẹ̀ mú igbá ti ìyá rẹ̀. Ó jẹ́ òṣèré orí ìtàgé ṣùgbọ́n kí wá tún ṣe òṣèré lásán onítẹ̀ níṣe ni ó máa ń gbé eré jáde. Kódà lórí ayélujára gan ìlú mọ̀ọ́ká ni ó jẹ́ lórí àwọn ìkànnì káàkiri. Ó jẹ́ oníwà pẹ̀lẹ́ lóòótọ́ ni ó jẹ́ òṣèré tí ó sì máa ń ṣe eré rẹ̀ ní takuntakun ṣùgbọ́n ṣe mọ̀ pé wọ́n máa ń sọ wípé bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ìdí iṣẹ́ ni la sì ti ń mọni lọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn iṣẹ́ rẹ̀ tí ó máa ń ṣe yìí lọ́tọ̀lọ́tọ̀ òun ni ó fi máa ń gbé àwọn iṣẹ́ rẹ̀ yìí jáde tí ó sì mú lélẹ̀ tó jẹ́ wípé ó mú kó dá yàtọ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé. Fẹ́mi Phillips ti lé ní 40 ọdún ní ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó sì jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ takuntakun. Ó jẹ́ ẹni pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ó sì tún máa ń ṣiṣẹ́ lẹ́yìn àgbo ìyẹn bíi director, producer àti bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ síwájú ó jẹ́ ẹni tí ó máa ń gbé eré jáde ìyẹn producer ni Fẹ́mi Phillips tún ṣe lẹ́yìn wípé ó máa ń farahàn lórí ìtàgé. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Síkírátù Sìǹdòdó. Gbogbo wa náà ni a mọ màmá tí mò ń sọ nípa wọn yìí, Síkírátù Sìǹdòdó. A bí wọn ní ọdún 1976 sí ìpínlẹ̀ Ògùn. Wọ́n sì jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bí ẹni mowó lóòótọ́ tí wọ́n bá sì ń ṣe eré wọn báyìí gbogbo àwọn ènìyàn náà ni ó mọ̀ pé takuntakun òun ni wọ́n máa ń ṣe. Wọ́n sì máa ń fi gbogbo ara ṣe àwọn eré náà tí ó sì jẹ́ ẹnìkan tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Orúkọ ọmọ rẹ̀ tí màmá dárúkọ òun náà ni Naomi Oyindamola Sulaiman tí gbogbo wa náà mọ̀ bí ẹni mowó. A bí ní ọdún 1998. Ó jẹ́ olùtẹ̀ ìṣaralóge síwájú lélẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní fashion influencer. Ó jẹ́ gbajúmọ̀ lórí ayélujára
ní àárín àwọn akẹgbẹ́ rẹ̀ pàápàá jùlọ ní TikTok àti ní Instagram. Bẹ́ẹ̀ ni ó sì ní àwọn alátẹ̀lé lọ́pọ̀lọpọ̀, àwọn alátẹ̀lé lọ́pọ̀ jàǹtìrẹrẹ, bẹ́ẹ̀ ni ó ṣe ní wọn ní orí àwọn ìkànnì yìí. Ìròyìn òfegè kan tẹ̀ ń gbé wípé ó ń fẹ́ ọ̀kan lára àwọn big boy ti ìlú Èkó, ṣùgbọ́n eléyìí tí wọ́n máa ń pè ní Lagos big boys, ṣùgbọ́n ó fi pamọ́ ni. Ṣé ìpàkọ́ òsì kúkú gbọ́ sùtì? Gbogbo àwọn nǹkan tí olúkálukú bá ń sọ kò sí nǹkan tí ó kàn. Wọ́n máa ń sọ pé ìpàkọ́ ò gbọ́ sùtì, òun ń ṣe tiẹ̀ lọ ní tiẹ̀ ni. Ó jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn tí àwọn ènìyàn sì fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.